أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة لذكري فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أرقف ولوا الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. ọba gbogbo ẹ̀yìn ọba àná ọba ẹni ọba gbogbo ọgbà adúgbò fún Ọlọ́run ọba tó lókè tó nílẹ̀ ọba tó ní ọ̀tún tó ní òsì ọba bí gbogbo ọba ọjọ́ gbogbo ọba ààyè gbogbo ọba àpò gbogbo ọba gbogbo òṣèṣì adúgbò fún ọlọ́ngbọ́n pọ̀ alhamdulillahi rabbil alamin. ọlọ́run dákò bá ọpẹ́ àtọ́rọ̀ àlékún kí ọlọ́run àti kí ọlọ́run fún ti sí ọlọ́run àjẹ́rìí pé kò sí ọlọ́run mi àfi Allah òun náà lólúwa wa ẹyọkà tí ò nírú tí ò lẹ́gbẹ́ ọba tí ó jẹ́ pé òun nìkan náà lọ́tọ́ ká jọ́sìn fún mímọ́ ni fún olúwa wa náà ọlọ́run kò máa ṣàlékún kẹ́ máa ṣàlékún kẹ́ fún òjíṣẹ́ àlẹ́kọ̀ Muhammad àti gbogbo àwọn aráàlú ẹ̀mí àwọn sahaba kiram àti gbogbo olùtẹ̀lé orúkọ àwọn tó bẹ̀rẹ̀ jọ́ pàdé ọlọ́run gbogbo àwọn afáwa tí wọ́n kọ́ ẹlẹ́kọ̀ọ́ bá ṣàlékún dáadáa fún wa àwọn tó ti kú ọ̀la ìfọ̀díjẹ́ wọn lọ́wọ́ wa àti mbẹ̀láyé ọlọ́njẹ́gbà àwọn tó wà pẹ̀lú rí dáadáa bẹ́ẹ̀ náà làwọn òbí wa méjèèjì ọlọ́dọ́kọ̀ bá ṣàánú wa àti mbẹ̀láyé nínú wa ọlọ́njẹ́gbà àwọn tó wà pẹ̀lú rí dáadáa bá tọ́jú wa bá ṣàánú wa tó ti kú ọ̀la ìfọ̀díjẹ́ wọn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. yàrá mùsùlùmí ọlọ́kùnrin lóbìnrin àtúgbẹ́ni tí ń gbọ́ wa akíwa ọlọ́run mọ́sálá ìkíwa dìbò àti kíwa lọ àlàáfíà ọlọ́run ọ̀la ọlọ́run orí ajé ìjẹtọ́ ọlọ́run alùbáríkà ọlọ́run ìbùkún ọlọ́run kọ́ máa bá ẹnì kọ̀ọ̀kan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. abẹ́lẹ́ òun fún iléeṣẹ́ wa tí ẹ ti ń gbọ́ wáyé ọlọ́mọdé ọba jẹ́ la ilaha illallah gbogbo àwọn náà àti àwọn tí wọ́n ń sẹ́ni iléeṣẹ́ náà ọlọ́mọdé ọba jẹ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa náà wọ́n náà tó ń gbọ́ mi ọlọ́mọdé ọba jẹ́ fún wọn náà la ilaha illallah la hawla wala quwwata illa billah. ọlọ́dún kọ́lá akápàdé lẹ́nu tọ́píìkì wa la fẹ́ wò lẹ́nu àpè tọ́píìkì náà ní connect with your Lord through prayer. Connect with your Lord through prayer. Yàní ká dàpọ̀ mọ́ Olúwa wa ká máa sopọ̀ mọ́ Olúwa wa tó dá wa látara ìrun látara àmọ́ pí Ọlọ́run látara àmọ́ kírun ọ̀rọ̀ ọ̀run gẹ́gẹ́ fẹ́ sọ lẹ́nu pàtàkì jùlọ ọ̀rọ̀ ọ̀run. ìrun jàmá òun náà ní kókó wá sí wa tèmi tí abẹ́ka gbọ́ nínú wá sí wa yìí ọmọ ẹ̀yà wa lọ́kùnrin lóbìnrin ọba àlekọ́ ọlá tó dá wa ọlọ́run tó dá kó wá wa tó jẹ́ pé kò sí èméjì ń bẹ̀ ọ́ ṣe irun ní ọ̀nà kan tá a fi máa connect ẹ̀ ọ̀nà tá a fi connect tó fi lè connect ẹlẹ́dàá rẹ tó ló ń gbé kalẹ̀ fún wa òun náà ní as-salat irun táwa mùsùlùmí máa kí kò sí nǹkan tá à ń kí ní òun tó pé à ń kí ọlọ́run lọ so connection ti ń bẹ láàrin ọmọ ènìyàn àti ẹlẹ́dàá rẹ̀ tí ó ṣe Allah òun náà ní as-salat gbogbo ẹni tí ń bá ń kírun òun connect ọlọ́run nìyẹn gbogbo ẹni tí kì í bá kírun connection wà àtọ́lọ́run kọ̀lẹ́ láfíà ìrànlọ́wọ́ ń gbé kalẹ̀ òun náà ní àyàtọ̀ àkàwọ́ ní ẹ̀yà àlùwà ni wa aqimis salata li dhikri. ana Allah la ilaha illa ana fa'budni wa aqimis salata li dhikri. ọlọ́run innani Allah èmi ni ọlọ́run níjọ́ tí ànábì Mùsá alayhi salatu wa salam ọlọ́run kádàrá kórí náà ọwọ́ àwọn náà lọ́ọ̀kan ọwọ́ súnmọ́ náà ọ̀hún nígbà tó débi náà ọwọ́ agbóhùn nínú ọ̀rọ̀ tí ń gbọ́ nínú òun níjọ́ náà ni pé ọ Mùsá ohun tó ń gbọ́ yìí ohun ọlọ́run ni o èmi tí wọ́n sọ̀rọ̀ náà ni Allah èmi ni Allah èmi ni ọlọ́run ọba tó dá gbogbo nǹkan ohun mi lọ ń gbọ́ yìí àní Mùsá sì mọ̀ wọ́n ní la ilaha illa ana ọ̀gáni kan tí tún jẹ́bẹ̀ àfẹ́mí èmi náà ni kò sẹ́ni tọ́tọ́ láti jọ́sìn fún àfẹ́mí nìkan bá a máa ń pẹ́ nìkan lọ́ba láyé àfipáwọn wálé ní ọwọ́ àgbà díẹ̀ ni ọba tó jẹ́ ọba àwọn ọba òun náà ni àná òun lè mí èmi ọlọ́run lọ́ba àwọn ọba èmi ni ọba ayérayé
ọba tí ń bẹ kí gbogbo tí ń bẹ ọ tó máa bẹ ọba tí ń bẹ nígbà tí gbogbo tí ń bẹ ń bẹ ọba tí ń bẹ ọba tó símọ́ wọn náà ni ó tún máa bẹ ọba tí ò nípìlẹ̀ tí ò sì ní lópin ọba tí ń tọ́jú gbogbo ń tọ́ dá òun náà ọmọ pìlẹ̀ ọmọ bá ti bẹ̀rẹ̀ bá a tún ṣe parí ẹ̀ náà òun náà ló yé mímọ́ ní fọlọ́ àwọn náà ó ní anna èmi ni Allah la ilaha illa ana. La ilaha illa ana. ọ̀sẹ̀ nìkan tí tún jẹ́ bẹ́ẹ̀ àfẹ́mi. Fa'budni. Ọlọ́run ìwọ Mùsá máa sìn mí máa jọ́sìn fún mi torí kó o lè jọ́sìn fún mi ni mo fi dá fa'budni máa sìn mí ọmọ ẹ̀yà wọn náà tó ń gbọ́ mi dọ́nà torí rẹ̀ dáàbò nìyẹn. Ọlọ́run ká wá sìn láyé ni ó orí gbogbo àwọn ẹ̀dá ńlẹ́ káàkiri nì Ọlọ́run dá gbogbo ẹ̀ kalẹ̀ ó sì kó àwọn nǹkan kalẹ̀ táwọn máa ṣe láyé ó sì ṣe ayé bó ti ṣe ayé ṣùgbọ́n tó torí rẹ̀ dá wa gan pé ẹ lọ sórí rẹ̀ ẹ lọ máa dárúkọ mi ẹ lọ máa yìn mí ẹ lọ máa gbé mi tóbi ẹ lọ máa ṣàpẹ́lẹ́ mi ẹ lọ máa Fa'budni wa aqimis salata li zikri. ìwọ Mùsá máa sìn mí wá máa kírun bọ́lá ṣe fọ́ Mùsá lásán yẹn lè díkìrì kọ́ máa fi rántí mi àti Ọlọ́run á jẹ́ pé irun ní ìrántí Ọlọ́run àfi ń sìn náà àfi ń jọ́sìn fún Ọlọ́run ni gbogbo ẹni tí ń bá ń kírun ìrun tó lọ́n pa ọ́ láṣẹ gẹ́gẹ́ bí Islam bí ẹ bá gba Ìsìláàmù ní tí yóò máa ṣe tá a fi mọ̀ pé mùsùlùmí ni ìrun ni al-farqu bayna al-muslim wal-kafir. ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tá a pè ní onígbàgbọ́ àti ẹni tá a pè lára ìgbàgbọ́ ìrun náà so ẹni tó jẹ́ onígbàgbọ́ yóò máa kírun ẹni tí ó bá ti kírun lọ́dọ̀ àwọn mùsùlùmí aláìgbàgbọ́ ni tí ó bá ti máa gbénu rẹ̀ dúró orúkọ tí ń jẹ́ òsè pàtàkì olùmọ̀jẹ́ Abdullahi olùmọ̀jẹ́ Abdullatif olùmọ̀jẹ́ Musa olùmọ̀jẹ́ Isa sọ̀rọ̀ gbogbo orúkọ yẹn fọmátì lásán ni o àfi kọ́ ọmọ kírun tó o bá ti kírun orúkọ yẹn kò ní nǹkan tó fẹ́ ṣe kò lè là níwájú Ọlọ́run ìrun gan ni Ọlọ́run fẹ́ recognize rẹ gẹ́gẹ́ bí ẹni tí ń jọ́sìn fún òun Ọlọ́run gbé irun kalẹ̀ ó ní ẹ máa kírun ẹ máa fi rántí mi nínú àyà mi olùwàní udhkuruni fadhkuruni adhkurukum. ẹ máa rántí mi bẹ́ẹ̀ bá wá rántí mi ọwọ́ ní àdéhùn tó ní ẹni pé tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ èmi náà mọ̀ rántí ẹ̀rí promise Ọlọ́run tó bá fẹ́ connect pẹ̀lú Ọlọ́run tó o fẹ́ kọ́ Ọlọ́run náà kọ́ máa connect pẹ̀lú rẹ ìrun ni kọ́ lọ kí àdéhùn Ọlọ́run ẹ pé udhkuruni ẹ máa rántí mi adhkurukum bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ èmi náà máa rántí ẹ máa dárúkọ mi èmi náà máa dárúkọ mi. washkuru li wala takfurun. ẹ máa dúpẹ́ fún mi wala takfuruni ẹ máa sa ìmoore sí mi orí mi pọ̀ lórí púpọ̀ orí Ọlọ́run pọ̀ púpọ̀ lórí wa ẹnu tá a fi sọ̀rọ̀ tọ̀rọ̀ ń jáde yìí àwọn ọ̀kọ́lá ní ọ̀rọ̀ tí ń jáde ń bẹ́ bọ́rọ̀ tí ń di ọ̀rọ̀ àmọ̀mọ́ olùdá abẹ́rẹ́ náà tàgá náà káàkiri àwọn àmọ̀kan lajú àmọ̀kan fi ríran mi ntí ń jẹ́ ojú Ọlọ́run ló fi síbẹ̀ ìrìnrìn Ọlọ́run ló fi síbẹ̀ ẹsẹ̀ rìn à ń lè dìde à ń lè lọ à ń lè bọ̀ ọmọ ìyá kì í mọ pàtàkì àwọn kinní yìí Ọlọ́run náà kò má gbà lọ́wọ́ wa àfijọ́ tí ọba sí ń bẹ̀rẹ̀ ọ̀jọ̀gbọ́n kan psychologist ni ó ní human being does not appreciate what he has until when he is in need of it pé normally ọmọ nìyẹn ntọ́ bá ní tí bá ń rí ìlò kì í jọ lójú ó ní jẹ́ tí ọba rí kíní yẹn mọ́ àtúntò tí a fi ń rẹ̀ tó bá lọ sí hospital bẹ́ẹ̀ náà ti ń tọ́jú àwọn lójú tó wá rí àwọn tí wọ́n ń fà ní tẹ̀tẹ̀ abẹ́ni tí kíní kan ti wọ̀ kan nínú àwọn ojú rẹ̀ àwọn àmọ̀ pé àsójútó ọkàn láàrín tó fi ń rìn rẹ̀ yìí àsọ́nàkàn fún ọkọ ọmọ lónìí bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo oríkèéríkèé ara mi lọ́la fẹ́ kà ń bẹ̀ eyín kan lásán bọ́lá ń bá fi kòkó bá ní kòkòrò tí ń bẹ lára eyín kan kó jáde wàlá gbogbo ara ò ní lálàáfíà mọ́ Ọlọ́run wọn lọ́wọ́ fún ẹni gbogbo àwọn ẹ̀dá wọn ní ká máa lò ó ní òṣòkòrò ní ẹ máa sá ìmoore sí mi báwo láti wá dúpẹ́ fọlọ́run báwo láti ṣe lọ́run ìrun ni o as-salat ká kírun fọlọ́run yìí Ọlọ́run ṣe lọ́rùn ẹ̀yẹ lé wa lórí gbogbo ìdẹ̀ra tó dà yìí Ọlọ́run ṣe ìrun lọ́rùn ẹ̀yẹ lé wa lórí Ànábì sallallahu alaihi wasallam alábẹ́rẹ́ khamsu salawat ìrun márùn katabahunna ala al-ibadi Ọlọ́run ṣe lọ́rùn ẹ̀yẹ lórí àwọn ẹrú ẹ̀ ọwọ́ ṣàdéhùn pé ẹni tí bá ń kí ìrun rẹ̀ déédéé òun fúnra lè jẹun náà Ọlọ́run pọ́nlẹ̀ àjẹun náà pé tó bá tún kúrò láyé ayé rẹ̀ kọ̀ọ̀kan dáa tó yà àǹfààní tí ń bẹ nínú ìlú pọ̀ bọ́ ọba jẹ́ni tí ń sin lọ́wọ́ òun connect pẹ̀lú Ọlọ́run ni ìwọ̀n bá lo kòkò òkùnkùn ní ráyè nínú ìgbésí ayé ẹ̀ wallahi alazim tí o bá jẹ́ pé ìwọ gan ọmọ tó ń ṣe ìrun nìkan ti tó kó múra sí ìrun rẹ kọ́ máa kí dáadáa torí kan ó connect pẹ̀lú mọ́lẹ̀ tó lọ nìyẹn ìmọ́lẹ̀ ó sì máa wọ ara ẹ̀ ìmọ́lẹ̀ tí ń wọ ara rẹ nì òkùnkùn ó lè ráyè dúró sí kò lè ráyè dúró síbẹ̀
ọlọ́run ló dá wa tẹ́lẹ̀ òun sì ní mọ́lẹ̀ òun ni anúrù alẹ́ núùrì ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ so àkókò tó bá ń kírun lọ́wọ́ ó ti connect pẹ̀lú mọ́lẹ̀ tòkè Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá fẹ́ ọ̀fẹ́ kí ọ̀fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀. man arada an yukhatiba Allah fàlẹ́yìn bí sọ̀rọ̀. ẹni tó bá fẹ́ kí ọlọ́run wọ́n bá òun sọ̀rọ̀. wa man arada an yukhatibahu méjì ni wọ́n bá yẹ kó ọfẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ wọn lọ́fẹ́ oní ọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀. fàlẹ́yìn bí sọ̀rọ̀. fàlẹ́yìn bí sọ̀rọ̀ kó ń tọ́ kọ́lọ́ gbẹ́rù dúró ìgbà tó gbẹ́rù dúró ni ọ̀ ń sọ̀rọ̀ ńgbà yẹn ó sì ń bọ́lọ̀ wà ní kí ó lásán. Olú bàbá fẹ́ kọ́ lọ́wọ́ wọn bá ọ sọ̀rọ̀. man arada an yukhatibahu Ìwọ́n fẹ́ kí ọlọ́run kọ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀rọ̀ máa ṣe ti rẹ̀. fàlẹ́yìn bil Qur'an. Káyọ̀ kó sí Al-Qur'ani kọ́ máa kà á. Gbàtọ́ ń ká ní ọlọ́run ló ní ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀. Òun ní sì ń sọ, ìwọ ní ń bá a sọ nígbà náà. Tẹ̀gbẹ́ méjì ni, bọ́ bá fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ìwọ yóò dẹ̀mú náà fìlà wá. Olùbẹ́jẹ́ pé gẹ́gẹ́ bí Mùsùlùmí, àgá bí ẹni tó gbọ́ lọ́run gbọ́, bí a bá ní nǹkan kan tí ń dùn ọ́, náà fìlà ní kò lọ mú, kọ̀ yẹn náà fìlà fọlọ́. Asọ̀bá débi orí ìforíkalẹ̀ tó gbẹ̀yìn ni ọwọ́ ìforíkalẹ̀ kọ́ wá rojọ́ fún náà ẹni tó dáa tó tẹ́ kó rojọ́ fún ní Allah kó tó máa fi ọ̀rọ̀ rẹ lu àwọn èèyàn máa fi lọ́lọ́hùn mọ bí wọ́n ṣe fọ̀rọ̀ lọ́lọ́hùn ọ̀nà àbáyọ ọlọ́ni ọ̀padà wa mú wa ẹni gbogbo tí wọ́n ń ṣe ọmọ nìyẹn láyé ọlọ́run là á bá rojọ́ ẹ̀ wọ́n bá ti wá rojọ́ fún lọ́hùn gbogbo gbèsè tó bẹ́ẹ̀ kó gbé ọlọ́run wá darí rẹ ìdarí ọlọ́run tó bá fẹ́ ní ibi ìrun ló ti ní ìrun agbára ni fẹ́ni tí ń bá ń kírun kókó wájú alẹ́ mi ó dẹ́ni pé ìrún tó lọ́wọ́ bá gbé kalẹ̀ fún wa. limaza yusalli al-muslimu sara. òun ní tá a máa fi súnmọ́ ọlọ́run ọba wa tá a máa fi bọ́lọ̀ ọba wa sọ̀rọ̀ àkókò tí ọmọ nìyẹn súnmọ́ ọlọ́run jù nínú àkọọ́lẹ̀ kan alẹ́ mi ní aqrabu ma yakunu al-abd. idh huwa sajidun. wọ́n sáàjìdò pé bọ́mọ ní àkókò tí ọmọ nìyẹn súnmọ́ ọlọ́run jù òun nígbà tí ń kírun tó wá forí kalẹ̀ fọ́lọ́ àkókò forí kalẹ̀ ní àkókò tá a súnmọ́ ọlọ́run jù bàbá wa wà ń bẹ̀ bọ́ bá ní ọ̀rọ̀ tó fẹ́ bọ́lọ̀ ń sọ ọ̀bẹ̀rẹ̀ ń sọ irun kì í ṣe kí n gbọ́dọ̀ fi ṣeré ọ̀rọ̀ yẹn ni ọlọ́run sì gbé kalẹ̀ fún àǹfààní tí ń bẹ́ ń bẹ̀ àwọn náà la ní torí bọ́ bá ń connect mọ́ náà òun connect mọ́ agbára tó ti bu agbára lọ irun lágbára débi pé gbogbo àwọn àbáàdà yòókù nígbà tí ọlọ́run fẹ́ fún ànábì ọlọ́run ní kí wọ́n wá sọ fún ni sallallahu alaihi wasallam. ọlọ́run fẹ́ dàlákà pé ẹ lọ sọ fún sọ̀rọ̀ ká máa yọ zaka ẹ sọ fún ká máa gbà rà sílẹ̀ rẹ̀ fún wọn ṣùgbọ́n bàtà ló fẹ́ fún ànábì nínú sallallahu alaihi wasallam ọlọ́run ò ní màláíkà lọ́sọ̀fẹ́ ká máa kírun ọlọ́run ẹlọgbẹ́ Muhammad wa. sallallahu alaihi wasallam. Abdullahi Jamilu wá dé pẹ̀lú ẹ̀sìn agbára ẹ̀sìn àgbòrọ́ọ̀kù wọ́n gbé ànábì láti mọ́sálásí Kaaba wọ́n wá gbéra wọ́n lọ sí Jerusalem láti Jerusalem wọ́n wá gbé sọ́mọ̀ lọ wọ́n wá gbé sọ́mọ̀ lọ sọ́mọ̀ kínní sọ́mọ̀ kejì sọ́mọ̀ kẹta àwọn sọ́mọ̀ yìí wọ́n nígbà tí wọ́n dé sọ́mọ̀ kínní wọ́n bá àwọn màláíkà tí wọ́n ju àìmọye lọ́pọ̀ àwọn dáwà láyé ni wọ́n tọ́jú pé wọ́n máa sin náà orí ìdúró ni wọ́n wà bọ́lá ti dáwà nìyẹn láàrin àsúnà láàbá àmàráhùn wọn ò ní nǹkan kan wọ́n gbé sẹ́nà. yaf'aluna ma yu'marun. àṣẹ ọlá ni wọ́n máa mú sẹ́wọ́n kì í jẹ́ láyà kúlóòdù wà láyà ṣàbọ̀dù wà láyà nàmọ́ wọ́n yìí jẹun wọ́n yìí mú wọ́n yìí sùn wọ́n yìí tó ìgbé wọn ò lọ́kọ wọn ò níyàwó wọ́n yìí sọkùnrin wọ́n yìí sọkùnrin màláíkà wọ́n wá wà àdébí wa rí wọn ní sábà kọ́kọ́ gbogbo wọn orí ìdúró ni wọ́n wà wọn ò ní bùkátà kan tí ó gbé wọn kó mẹ́ ọlọ́wọ́n dá wọn látara yẹ̀pẹ̀ ẹsẹ̀ orí irun wọn ẹsẹ̀ ìmẹ́lẹ̀ làwọn fi dúró ìmẹ́lẹ̀ lọ́wọ́ bá fi dá wọn àdébí náà wà sínú pẹ̀lú wọn. wọn nígbà tó dé sọ́mà kejì ọba àwọn màláíkà níbẹ̀ àwọn wà lórí ipò pé wọ́n tẹ kọ̀kọ̀rọ̀ fọ́lọ́ bá ti máa rúkú nínú wọn ni àdébí náà tún síwájú fún wọn láti sin náà wọn dé sọ́mà kẹta àwọn màláíkà tí ń bẹ́ẹ̀ wọn tún ju àwọn tí wọ́n ń bẹ ní sọ́mà kínní àti sọ́mà kejì lọ àwọn náà wà lórí ìdúró kò ní mẹ́ta sọ́mà ẹlẹ́ẹ̀kẹrin gàdá ní nàbí débẹ̀ ó tó bá àwọn màláíkà wọ́n tó pọ̀ sí àwọn tí ń bẹ ní sọ́mà kẹta lọ gbogbo wọn bá wọ́n sá bí wọ́n ti wá pọ̀ tó nì wọ́n wà ní ipò pé wọ́n forí kalẹ̀ fọ́lọ́ orí forí kalẹ̀ ni wọ́n ànábì náà tó darapọ̀ mọ́ wọn ọba wọn sí bẹ́ẹ̀ ìgbà tí wọ́n dé sọ́mà ẹlẹ́ẹ̀karùn wọ́n bá wọn pé ọlọ́bí pé wọ́n wà lórí ìjókòó bá a ti máa ń jókòó nù ìgbà tó dé sọ́mà ẹlẹ́ẹ̀kẹfà wọ́n dà pé wọ́n tún forí kalẹ̀ orí ìforí kalẹ̀ ni wọ́n ànábì tún forí kalẹ̀ pẹ̀lú wọn ọdún sọ́mà ẹlẹ́ẹ̀kẹjẹ ó tún bá wọn náà wà lórí ìjókòó ànábì náà tún jókòó pẹ̀lú wọn. ìyẹn ní stéèjì méjèèjì ti ń bẹ nínú ọ̀run nìyẹn pé afẹ́ kíra káà méjì káà mílíọ̀nù ẹ̀rí pé stéèjì tá a kùn ún nìyẹn stéèjì àkọ́kọ́ á dúró bàbá dúró á tẹ kọ̀kọ̀rọ̀ àbá tẹ kọ̀kọ̀rọ̀ á tó dúró padà bàbá forí á tó lọ forí á lọ forí kalẹ̀ á bá forí kalẹ̀ á jókòó á bá tó jókòó á tó forí kalẹ̀ tá a bá tó forí kalẹ̀ tá a tó jókòó méjèèjì ti pé àti pé ẹni tí ń kírun lọ́la mi pé o ti kún gbogbo sẹ́rẹ̀ lọ
o ti wá lọ yọjú sọ́nà at-tahiyyatu lillah àwọn akí olóhùn wallahi lazim òun tí wọ́n ń kírun agbára nùríyà ìmọ̀lẹ̀ yóò mọ owó rẹ̀ tí wọ́n bá fẹ́ ní ìmọ̀lẹ̀ ìrún kó mójútó ńlọ́rọ̀ wọn bá gbé kalẹ̀ fún àwọn èèyàn nìyẹn ká máa fi sìn ká máa fi súnmọ́ wọ́n á ní ọ̀wá rí nínú òun ní ti ń bẹ nínú òun pọ̀ bá a bá gbọ́ sókè Allahu akbar takbiratul ihram ìdí ń dúró fún ni pé a ti sọ̀mìtì fọlọ́ a ti yọ̀ǹda ara fọlọ́ asọ fọlọ́ pé àjẹ́ nǹkan kan ò lé ní wa akọwọ́ sókè nìyẹn rí lọ́dọ̀ àwọn elétò ayé náà bí wọ́n bá káwọ́ sókè wọn o ti sọ̀rẹ́ndà a sọ̀rẹ́ndà ara fọlọ́ bá a bá tó wá àwọn àdúró síwájú Ọlọ́run lẹ́yìn dúró síwájú Ọlọ́run ìdúró síwájú Ọlọ́run yìí bẹ́ẹ̀ yẹn bá ń dúró bẹ́ẹ̀ afáwọn àgbàkẹ́ ó ní ìdúró méjì ní bẹ́ẹ̀ á dúkan láyé á dúkan lọ́jọ́ gbẹ̀ndà kìámà gbogbo ẹni tí ì bá dúró síwájú Ọlọ́run láyé ìdúró ti ọjọ́ gbẹ̀ndà kìámà yìí ní ara ni yóò bá a dé yawma yaqumu nnasu li rabbil alamin. Yawma yaqumu nnasu li rabbil alamin. lọ́jọ́ ní gbogbo ẹ̀yẹ yẹn tó dúró síwájú ọba tó lé ayé tó lé ọ̀run báyìí lọ́jọ́ gbẹ̀ndà kìámà ní wọ́n máa pe yawmal qiyamah ọjọ́ dúró gbogbo ẹni tí kì í bá dúró síwájú Ọlọ́run láyé níbi ìrun tó bá di ọjọ́ gbẹ̀ndà kìámà ìdúró tí ó dùn jọ náà ìnira ni yóò bá dé kò ní bá rọrùn dé bàbá ẹ sọ pé ẹni tí bá ti ń dúró táyé síwájú Ọlọ́run ìdúró tọjọ́ gbẹ̀ndà kìámà yóò wá já sí ọrùn fún tóró ti dúró táyé so ìdúró yẹn ni bàbá wa dúró àti sọ̀mìtì fọlọ́ tọ́ba yà á rùkú ẹni tá a bá tẹríba fún tá a tẹ kòkòrò fún àwọn sọ fún pé ọ̀lẹ́ni wà wà lágbára ni ìyẹn tún ju ìdúró alákọ̀ọ́kọ́ lọ bàbá tó wá forí kẹlẹ̀ ẹni tá a bá forí kẹlẹ̀ fún ká gbogbo àti sọ̀mìtì tá a ti yẹ péré ara wa nìyẹn òun ló jẹ́ pé àkókò tó tóbi jù nínú ọ̀run náà ìgbà tó forí kalẹ̀ yẹn ìgbà yẹn ni ìyẹpẹrẹ tó tóbi láti ìyẹpẹrẹ àwọn aṣáájú ẹlẹ́dàá wa ká forí kalẹ̀ Ànábì sallallahu alaihi wasallam fi àkókò forí kalẹ̀ yẹn ni àkókò tí ọmọ ènìyàn súnmọ́ Ọlọ́run ọba rẹ̀ jùlọ bí wọn náà bá wà ní náà bẹ́ẹ̀ bá lọ́wọ́ Ọlọ́run orí ìforí kalẹ̀ láti wí gbogbo ẹkún rẹ̀ tó bá fẹ́ sun sísọ lọ́wọ́ wàláhì ọba tó mọ̀ ẹ́ gbọ́ yorùbá àti sọ́dọ̀ lọ́wọ́ ṣùgbọ́n abọ́dọ̀ bá kírun wọ́n bá kírun ẹnu rẹ̀ yóò di ẹnu mẹ́lẹ̀ ara yóò di mẹ́lẹ̀ alẹ́ àmọ́ ẹni alámẹ́jì alfi samu ìbásọ̀rí nura wàfi samu nura alámẹ́jì nura Ọlọ́run fi ìmẹ́lẹ̀ sí ẹnu mi fi ìmẹ́lẹ̀ sí ojú mi wá sí mi gan ní mẹ́lẹ̀ bí ọ̀nà bá bẹ́ẹ̀ di ìmẹ́lẹ̀ yìí ló kó mójútó kọ́ máa kí dáadáa bẹ́ẹ̀ bá wá kírun dáadáa bẹ́ẹ̀ àdéhùn Ọlọ́run ni pé òun fún ọ nítorí òun fún ọ láti jẹun náà bẹ́ẹ̀ bá ń kírun ìrún tá ń kí ọlọ́mọ fi dá ẹ̀dá ni torí ọ̀fẹ́ ní pé ọba kírun dẹni ni kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run lọ fẹ́ kí ó sì máa kẹ́dùkọ́ lọ́wọ́ àwọn gbọ́dọ̀ kẹ́dùkọ́ lọ́wọ́ wọ́n farabalẹ̀ ìfarabalẹ̀ yẹn gan ní máa ń jẹ́ kí ìrún kọ́ lálàáfíà wọ́n farabalẹ̀ kí Ọlọ́run ni bọ́bá farabalẹ̀ síwájú Ọlọ́run tó ń kí Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run wá fi ìrún rẹ̀ dá ẹ̀dá bọ́bá yẹ pé wọ́n ti farabalẹ̀ yẹn ìrún yẹn mú fi dá ẹ̀dá tó bá ti ń sálámà ìrún yóò di ẹ̀dá kan yóò sì fò lọ sí sámà yóò wà ń bẹ̀ mọ bọ́ tó bá pọ̀ farabalẹ̀ ẹ̀dá tí rùn rí ọ̀dà yóò di ẹ̀dá tí ò complete tó bá fẹ́ gbó sọ́mà lọ kò ní rí sọ́mà gùn yóò máa ṣépè fún ọ náà ní ìrún gbà míì ẹni tí ò bá farabalẹ̀ kí ìrún ò máa ṣépè fẹ́ni tí ò farabalẹ̀ kí torí pé ẹ̀dá tó lọ́wọ́ fi dá kò ní complete ṣùgbọ́n tó bá farabalẹ̀ kírun ìrún ò máa ṣàdúrà fún àbá ní yàtọ̀ ìmọ̀ yàtàrí kan lè sọ̀lá tí yí. ẹni wọ́n tó ìfúnná náà tó kí. iná sọ̀lá tààlẹ̀ tàṣítà kí. èyí máa ń kígbe ìmọ̀ pariwo. pátákó ló fi hàn ọ̀gá tí. bá ti di àkókò olùrọ̀ máa sọ pé. alọ́ọ̀bù yálẹ̀ àánú tàríkì ẹni tó fi rílẹ̀ tí ò kí mi yí ọlọ́run bá ń bá ń sẹ́bílé. olùbẹ̀ náà wà ní yakọ̀ ìmọ̀ ní sọ̀lá tí yí. olùkọ́ kírun rẹ déédéé. láàfin sọ́ọ̀lì sọ̀lá tí ọmọ sọ ìrìn tó máa farabalẹ̀ kì dáadáa. iná sọ̀lá tààlà tàṣítà kí. èrò máa ń bẹ Ọlọ́run yóò máa kígbe yóò máa pariwo sọ́lọ́. pátákó ló fi hàn ọ̀gá tí ha. bọ́lá ti di àkókò òun yẹn wọ́n máa sọ pé. Allahu yarhamu hafizi. Allahu yarhamu hafizi. ọlọ́run ti kiri dáadáa yìí ọlọ́mọ bá mi kẹ́ torí àgbẹ̀jẹ̀ pété bá lẹ́nu tí máa kírun rẹ̀ dáadáa tí sì máa kí dédé ẹ̀rí ìtutù ojú lójú wọn wàláhì ó lè má lówó kọ́kọ́ ó lè má lọ́lá kọ́kọ́ ṣùgbọ́n bá wojú ẹ̀rí tútù kan mẹ́ tútù tẹ́ ẹ̀rí mẹ́rin ló ń pè ní sẹ̀kínà tó lọ́ máa sọ̀kalẹ̀ fún àwọn ẹni tí ń sìn bí wọn bá fẹ́ kí ọbẹ̀ rí ìfàyàbalẹ̀ láyé ibi ìrun ni Olúwa ní ista'inu bis-sabri was-salah. ẹgbàrún lọ́wọ́
níta ìrànlọ́wọ́ tẹ fẹ́ ní ìrànlọ́wọ́ ẹ wá ìrànlọ́wọ́ sí lọ síbi kẹ́ ẹ farabalẹ̀ síbi ìrún the sabr wa salat ìṣe àmúmọ́ra ìnísùúrù àti ìmọ̀ mójútó irun olùwàdí iná alákàbíra. wà iná alákàbíra tó ọlọ́run ká máa sọ irun mara àlùtọ́lọ́ ní ká sọ ìjọba iṣẹ́ ńlá ni tí ó le yóò le ọ̀dọ̀ àwọn tí ò ní tí ó rọ̀ lọ́rùn ni àwọn tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ pé ọlọ́run la wá sìn láyé bí wọ́n bá wá dà kókó oorun wọn wá fi sẹ́lẹ̀ wá lọ kírun wọ́n bá dà kókó oorun gbogbo tí wọ́n bá ń ṣe wá pàtì wá lọ kí ọlọ́run bẹ́ẹ̀ wọn kí ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá ẹ̀ máa rúlà ẹ̀ máa kí irun lójúmọ́ gẹ́gẹ́ bá a sọ fún wọn gbàtà nàbì lọ sí sánmà àwọn ìkàkọ́ wọn ní 50 lọ́lọ́run fún ànábì sallallahu alaihi wasallam wọ́n bí kò sí márùn-ún ni bọ́bá tí wọ́n kí márùn-ún yẹ dáadáa ọlọ́run wọn fún ọ ní ládàá 50 bọ́lá wọn ṣe ń fi ń dá ìdánì níjọ́ tó mọ̀ ní ẹ bá jáde láyé tó bá gbé sínú sàárè ilé tí wọ́n máa kọ́ lóòjọ́ wọ́n sì parí ẹ̀ lóòjọ́ ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ náà ni wọ́n parí ẹ̀ ọjọ́ náà sì lẹni tó fẹ́ wọbẹ̀ ó kó wọbẹ̀ gbogbo aláṣẹ wọbẹ̀ níjọ́ kan ọmọ ya sàárè ọmọ ní wíńdò wàláhì kò sí wíńdò bó orú bá mú yẹn láyé ọyá ẹ̀tàn yé sí kò sí èsì tó ọmọ tẹ̀ ń bẹ̀ bó orú bá mú yẹn láyé ọyá ẹ̀tàn jẹnẹrétọ̀ kò sí ẹ̀tàn jẹnẹrétọ̀ ẹ̀ sí fáànù sí wa lára kátẹ́gùn wọn fẹ́ sí alára kò sí irú ẹ̀ nù sàárè fún ìwọ nìkan náà lọ́wọ́ à ń bẹ̀ àwọn yóò padà lẹ́yìn rẹ̀ tọ́ba adijọ́ náà kò sí wíńdò kò sí kéde kan ó kù wá àti dáadáa tó ṣe láyé wọn wá ní irun tó kí mi irun padà wá kí wọn náà ẹ̀dá ta lọ́lọ́run fi irun wọn rẹ dá àwọn ni wọ́n wàá máa bẹ pẹ̀lú rẹ̀ nù sáré wọ́n bá ti dà kókó àṣùbà ọ wàá rí ẹnìkan tí ó dé wá bọ̀ ojú rẹ̀ ó da yọ rẹwà yọ wá dé anna sọ́bọ̀ì èmi nínú àṣùbà rẹ tó wọn máa kí ọlọ́ni kí wọ́n máa bọ́ ṣe fàájì ni ọlọ́ni kí wọ́n máa bọ́ ṣe fàájì ni yọ wá pẹ̀lú rẹ̀ di àyílà wọ́n bá yà àyílà ni ó di gẹ́gẹ́ bí ẹ̀dá wọn náà wá jókòó tì ọ́ yọ wá ní wa màláíkà tó rẹwà yọ àwọn bọ́ ṣe fàájì wọ́n lọ jẹ́ pé àwọn tí bá ń kírun wọn ò ní pasáyé nínú sàárè inú ilé ìkẹni yóò jẹ́ fún wọn ìrun ó kí wọn náà padà ìwọ́n tó ń ṣe tábùtò náà ní kírun tó ń ṣe nǹkan ńlá ló ń ṣe ìwọ́n sọ nǹkan tó pọ̀ nù wọ́n ní tí ọmọ nìyẹn bá ti ń pajúdé pé nǹkan tí wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ nírú ẹ̀ tí irun rẹ̀ bá da ntòkù lẹ́yìn kò ní nira ṣùgbọ́n tó bá yẹ pé kò sí irun nú ẹrú ẹ̀ kéè ntọ́mọdé ká wá sí ayé lọ sí yẹn kò sí tíkẹ́ẹ̀tì ni ẹ ò ní tíkẹ́ẹ̀tì tó fi lọ onítọ̀hún ọ̀rọ̀ rẹ̀ le jama à ń kírun nítorí kan fi ń kírun jama ọ̀rọ̀ pọ̀ lábẹ́ rẹ̀. alimuslim sọ́lélì ìzàrú hùbí mùsùlùmí ọ̀rọ̀ kírun láti fi ìfẹ́ hàn sí ọba tó dá ọ̀run ta ló yẹ ká nífẹ̀ẹ́ sí jùlọ wàláhì ọlọ́ni ọlọ́ni ẹni àkọ́kọ́ tó yẹ kó nífẹ̀ẹ́ sí jùlọ ju bàbá rẹ lọ ju ìyá rẹ lọ jẹ̀gbọ́n rẹ lọ jẹ̀búrò rẹ lọ jọ́kọ́ rẹ lọ ju ìyàwó rẹ lọ ọlọ́ni ẹni àkọ́kọ́ tó lè sáàfù fẹ́ tó tóbi jù bàbá wa nífẹ̀ẹ́ ọlọ́run àṣetọ́pá láàmà tẹ̀lé torí kì í ṣerú ìfẹ́ rẹ̀ tá a máa ń lá ní síra wa ni ọmọ ìjẹ̀rọ ọlọ́run ìjẹ̀rọ ọlọ́run náà ní Fatima pé Allahu Akbar Allahu Akbar lọ́wọ́ àmà sáré gbà àkókò ọlọ́run lélẹ̀ àbúrò fún ọlọ́run lẹ́tọ̀ọ́ tiẹ̀ ẹ̀tọ́ tọ́lọ́ lọ́wọ́ fún ọlọ́run yẹn dandan ni wọ́n ní àlùbọ̀ Muhammad wọ́n rìpọ́ọ̀tì àlùbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àlùbí jẹ́ni tí wọ́n bá àwọn èèyàn ṣeré wọ́n ní wọ́n ṣe fàájì àwọn fámìlì rìpọ́ọ̀tì àlùbí bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n tọ́ba ti di àkókò òru كأنه لا يعرفنا ولا نعرفه yọba yí padà nígbàdà wípé àmọ́lé kò tiẹ̀ mọ̀ wá rí mọ́ nítorí kíni tó sọ́kọ̀ lọ fún ọlọ́run lẹ́sọ̀ ọ̀tọ̀ ọlọ́run ọmọ ẹ̀yà mi sẹ́wọ̀n ń fọlọ́run lẹ́tọ̀ rẹ̀ báyìí ṣé yìí wọ́n ṣe kó irun tó ń kí nítorí kí ló fi ń kírun ọgbọ́dọ̀ jẹ́ torí ìfẹ́ wọ́n bèèrè ọ̀rọ̀ pé torí pé kí ló fi ń lọ mọ́sálásí ní òun fẹ́ lọ gbàdúrà ni kò sí mistake torí pé abẹ́ lọ sàdúrà àkọlà fún mọ́sálásí alọ́ nítorí pé àṣẹ tó lọ ń pa wá nìyẹn dandan ní ká mú ṣẹ márùn sì ní ọlọ́run sí lọ́rùn ẹ̀yìn ni wá lórí ká máa kírun lẹ́ẹ̀ márùn lójúmọ́ ó sì ní promise pé tó ń bá tọ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ kan àdébí sàlọ́sálám àdébí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀yìn sàábẹ̀ ẹ̀yìn kíyèsí ni. làwùká na bíbá àríyá bíbá di àdúkùn. tí lẹ́nu ọ̀nà lé àbáwọlé ẹnìkọ̀ọ̀kan ẹnìkan nù yín tó bá gbé odò tó ń bẹ níbẹ̀. yàtọ̀ tásìlù fi yìí. odò tí wàá bẹ ń bẹ ìsinmi púùlù yìí mẹ́wẹ̀ nínú ẹ̀. kọ́m samarọ́. márùn lójúmọ́. àkànnà yóò wẹ̀ láàárọ̀ yóò wẹ̀ tó bá dọ̀sán yóò wẹ̀ tó bá di ìrọ̀lẹ́ yóò wẹ̀ tó òun bá wọ̀ yóò wẹ̀ tó bá dalẹ́ ẹ máa ronú máa wẹ̀ nínú odò yẹn lójúmọ́. àkànnà fi ìtàní iṣẹ́ yìí. àdúgbò sọ̀rọ̀ láti wọ́n ń béèrè pé irú ẹni bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ rò pé ìdọ̀tí kan yóò tún kù lára rẹ̀ bí? ọlù. àwọn yẹn wá dáhùn pé náà kò sí ìdọ̀tí tí ó tún kù lára rẹ̀ ẹni bẹ́ẹ̀ o
ẹni tí wọ́n lè máa lọ lójúmọ́ gbogbo ara rẹ̀ mímọ́ ni anábì ní. qala dhalika masaluhu salawati al-khams. àrùn márùn-ún tó lọ́wọ́ wọn bá ní kẹ́mẹ́ kí. yamhu Allahu tabaraka wa ta'ala bihi al-khataya. ó fi ń pa ìdọ̀tí ara yín rẹ̀ ni ó fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ yín ó fi ń pa rẹ̀ ni. irun à ń kírun láti fi ìfẹ́ hàn sọ́nà ẹlẹ́ẹ̀kejì à ń kírun jàmá. bishukri ni'amillahi tabaraka wa ta'ala kaseera. orí ọlọ́run pọ̀ púpọ̀ kí mo ti sọ síwájú n dáa fi dúpẹ́ náà ní kò kírun ìrún ọpẹ́ ni ẹgbẹ́ wa ti rìn bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin láwìn yẹn ọpẹ́ ni fún ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé ẹni tí bá ti ń kírun ó ti ń dúpẹ́ at least a true muslim ọkà alhamdulillahi rabbil alamin nígbà 17 lójúmọ́ torí pé iye rákàtà ń kí lójúmọ́ tó jí ọ̀rọ̀ yẹn 17 ni àákí méjì láàárọ̀ 2 nìyẹn àákí mẹ́rin lọ́sẹ̀ 4 àákí mẹ́rin ó tẹ̀lé 4 ẹlẹ́ẹ̀kejì ní àṣírí àákí méjì àákí mẹ́rin tó bá di àkókò magreth àákí mẹ́rin that is 2 4 4 3 4 àwọn kan àwọn iléèwé àní tẹlifóònù nọ́mbà ọ̀fà láàánú yẹn tẹ́lifí tó bá fẹ́ bọ́ọ̀lù sọ̀rọ̀ ìròyìn ní kan lọ kí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábi tó ní pé ẹni ọba fẹ́ bọ́ọ̀lù sọ̀rọ̀ fàlẹ̀ yìí sọ́ọ̀lì kó kírun ọba ní tó fẹ́ bọ́ọ̀lù sọ yẹn nẹ́fìlà tó bá yẹn nẹ́fìlà tó bá di orí ìforíkanlẹ̀ tó gbẹ̀yìn ẹjọ́ rẹ tó bá fẹ́ rò wàláhì ó sì rí pé ó rí yẹ padà dáadáa ẹlẹ́kẹ̀jì ni abúndúpẹ́ fọlọ́run bọ́ọ̀ bá ti kí wọn ò dúpẹ́. salisan lil wiqaya min adhabillahi fi dunya wal akhirah. irun ọjọ́ ìdáàbòbò kò níbi ìyà ọlọ́run wallahi lazim gbogbo ẹni tí ìbá kírun yóò kọ́kọ́ jẹ àwọn ìyà kan láyé rẹ̀ kó tó jẹ́ ìyà tinú sáré kó tó jẹ́ ìyà gbọ́jọ́ gbọ́dọ̀ kìámà mẹ́tẹ̀ẹ̀ta ni gbogbo ẹni tí ìbá kírun fọlọ́ torí tó lọ ní ká wá sí láyé nìyẹn so ìwọ mùsùlùmí ọmọ ẹ̀yà wa múra sí irun rẹ̀ mọ́fìlú ṣeré mọ́ ọjà náà lọ ń tà lọ́wọ́ atakú sí di ọjà ẹ̀ẹ́dẹ̀ tó yẹ pé àwọn kan tà á lánàá wọ́n padà fílẹ̀ náà ìwọ́n náà tó ń ta wọ́n padà fílẹ̀ ni bó bá ti da kókó oorun lọ kírun bọ́lọ́ bó bá ti kírun tó padà síbẹ̀ kódà ọlọ́run tó bá dọjọ́ jímọ̀ ìdáná di àlè sàláàtì ní yọ̀wọ̀n lè jọba tó bá ti pèrún fásitì àwọn ilé àdékùrìlá ẹ sáré lọ síbi ìrántí ọlọ́run wàzẹ́rù lè báyà ẹ fi owó sílẹ̀ ẹ fi bísínẹ̀sì sílẹ̀ ẹ lọ fún ọlọ́run lẹ́tọ̀ọ́ sí ẹ. zalikum khairun lakum. ó láti bẹ́ ẹ sọ bẹ́ẹ̀ òun lọ dáa fún yín tó bá yẹ kó yé yín bẹ́ẹ̀ wọ́n á ní fàyè dáa kó dé àti sọ̀lá. fantashiru fil ardi. bẹ́ẹ̀ bá ti wá kírun náà tán ẹ fọ́nká lọ sórí ilẹ̀. wabtagu min fadli. ẹ máa wá orí ọlọ́run ẹ máa káàkiri ẹ máa fi bísínẹ́sì yín lọ ẹ máa tajà yín lọ ẹ máa ṣiṣẹ́ yín lọ ọlọ́run tó bá tó wáyà ẹ máa rántí ọlọ́run ẹ máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà zikiru láì nìyẹn ká máa rántí ọlọ́run tẹ̀mọ̀ pé àsọfún àpò náà ní nǹkan tó tóbi nínú ìrun tá à ń ṣe jù. àbá kan wọ́n lọ sọ báyìí pé inni a'lamu pé mídẹ́rì mọ́ mọ́ tẹ yàtúkúrò ní wà àkókò tí ọlọ́run ọba rántí tí ń dárúkọ ni ẹ wá ní irú ọ̀rọ̀ wo ni ó ní ẹ̀gbọ́n mi dáadáa ni àní mọ́ mọ́ àkókò tí ọlọ́run máa dárúkọ mi lọ́dọ̀ ààrẹ ẹ wá ní ọ̀rọ̀ yẹn ò yé wa ó ní bẹ́ẹ̀ ni. qala ta'ala ẹ̀yìnà àtùkùrùlà àwọn yàrá bẹ̀rẹ̀ pé mẹ́ta ọ̀rọ̀ ìgbà wo ni ó ní ẹ̀yìnà àtùkùrùlà bí wàá ti máa ń dárúkọ ọlọ́run tí bá ti rántí ọlọ́run náà ń dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ àwọn ni faqra'u in shi'tum lọ káyà ní tó sọ pé. fadhkuruni adhkurukum. ọlọ́ni ẹ máa rántí mi kẹ́mi náà rántí. wọ́n dárúkọ mi kẹ́mi náà dárúkọ yín. yá ni tó o bá ti ń dárúkọ ọlọ́run ló ń dárúkọ wọn ni. ó ní mo mọ̀ gbà tó ló ń dárúkọ mi. bí wọn náà bá fẹ́ kọ́ lọ́wọ́ dárúkọ ọlọ́run wọn ni wọ́n dárúkọ ọlọ́run. Allahi lazim bọ́lá ti bó ṣe ńlá kan lẹ́nu yẹn ní adé ti kọ́tìsì wọ́n ní àwọn anamahu iza dhakarani. èmi ọlọ́run mọ̀ ń bẹ pẹ̀lú ẹrú mi ní gbogbo àti bá dárúkọ mi. bó ti wá dárúkọ ọlọ́run wa kí mi sọ̀rọ̀ tani sí kiri ọlọ́run irú ní káàkiri ẹ bá ti kírun ẹ ti ń dárúkọ mi nìyẹn ẹ ti ń rántí mi nìyẹn èmi náà sì rántí à ń kírun nítorí pé òun ní nǹkan àkọ́kọ́ tí wọ́n yẹ̀wò nínú ẹ̀rọ ẹ̀dá. àwọn mẹ́rin hasan. náà nítorí ẹ kírun à ń kírun jàmá. bí anna fi salati quwwatun wa nurin wa burhanin. kúkúà agbára bẹ́ẹ̀ tó bá fẹ́ lágbára múra sí ìlú ẹ̀ wàlá agbára spiritual power tó jẹ́ holy war ibi tó ti rí nìyẹn ẹni tí máa ń kírun déédéé ó ti ní agbára. àwọn investigate ọ̀rọ̀ kan lẹ́nu arábìnrin kan ó jẹ́ Indian ọwọ́ ẹ̀jẹ̀ alágbára ní òkùnkùn wọ́n sàlàyé pé àwọn máa ń ṣèkà fún àwọn èèyàn lónìí rẹ̀ ẹni tí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wá béèrè pé ṣé gbogbo àwọn èèyàn lè máa ń rí sí ní sọ́ra ní àkọsẹ́ ní táwọn fẹ́ mú táwọn kì í rí mú wọ́n wá ní àwọn ẹ̀wọ́ ni kì í rọrùn fún yín láti mú
ọwọ́ ni àwọn kan tí wọ́n máa dà wọ́n láàmú òun làwọn mùsùlùmí tí ń bá ń kírun wọn déédéé bí táwọn bá fẹ́ wọlé sí wọn lára nǹkan kan tí wọ́n wà lára wọn tó dàbí ìmọ́lẹ̀ tó jẹ́ pé kò ní àwọn oníráyè wọlé so kì í rọrùn láti inflict wọn pẹ̀lú agbára ṣẹ̀tánì táwọn onítàwọn máa fi ṣèkà fún wọn ni. Allahu Akbar. kí rọrùn fún àwọn mùsùlùmí òun náà fẹnu ààrẹ sọ pé torí irun tí wọ́n máa kí pé torí àkíbó wà ní wọ́n máa connect pẹ̀lú agbára tí ń bẹ lókè so connection tí wọ́n náà ní pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú mọ́ni ọlọ́run òun náà ní ibi ìrun ló ti rí kó wátún agbára nìrún wọ burhanu ní nǹkan ńlá kan tó èèyàn ò lè ṣàlàyé tó kọjá àlàyé ní burhan ìyanu ńlá ibi ìrun ló ti rí bẹ́ẹ̀ náà ni wà nùrùn ìmẹ́lẹ̀ wàlá ìgbẹ́ntì bá máa kírun rẹ̀ déédéé ìmẹ́lẹ̀ ń bẹ lára ẹ̀ ọmọ ìyá ọlọ́kùnrin lóbìnrin ìrun ní ká múra sí ká sì make sure pé ìrun wa náà à ń kí ní jàmáà ìrun jàmáà ọlọ́lá púpọ̀ ó ní ọlá púpọ̀ wọ́n ní njọ́ kan Jibril ló sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ó sì wù èmi náà kí n dé èèyàn kí n dé èèyàn wàhálà níbi wa ni ìwọ Jibril ló ní ọ̀gá àwọn màláíkà bóòlù tó bá dé èèyàn ó ní tó èmi náà ìbá láǹfààní sí oore tí àwọn mùsùlùmí máa ń ní tí wọ́n bá ń lọ kírun jàmáà ni pé tí wọ́n bá ti ń lọ kírun jàmáà bẹ́ẹ̀ bá ti lè pé méjì ládàá wọn ó bẹ̀rẹ̀ láti 27 bẹ́ẹ̀ bá ti máa ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ládàá tó lọ fún wọn ti máa ń pọ̀ sí báwo yẹn bá ti wá pọ̀ bàbí bẹ́ẹ̀ náà ni ládàá tó lọ fún wọn ti pọ̀ sí bẹ́ẹ̀ bá ti wá ń kírun ládàá tó lọ mọ́ fún wọn òun sì òun lójú kòkòrò pé tó náà bá ti jẹ́ yẹn òun náà ìbálòpọ̀ àlẹ́ láti wọn ìrọ̀lú ládàá báyìí ọ̀hún àyà ìrún rẹ máa kiri jàmá mójútó òun rẹ ó ní arákùnrin kan bẹ káfíń yẹn parí ẹ̀ ó jí láàárọ̀ àwọn náà mọ́sálásí bó ṣe ń lọ mọ́sálásí ó kàn débi kan ní lọ́ba ṣubú lulẹ̀ ọba jásí kọ́ta aṣọ tó wọ̀ wá ti yí dọ̀tí kò ṣeé kírun mọ́ ọmọ padà lọlé ó tó wọ jàdá bí àmì wọ́n tún ṣe ń bọ̀ déédéé ibi tó dé nìyẹn ọ̀nà tó ní kẹ̀kẹ́ tó gbé òṣùwò ni kí ló wà tún dé lọ́wọ́ tó sáré padà lọlé aṣọ tó ti yí ẹ̀rọ fọ̀ ó tún lọ change ẹ̀ ó tún bọ̀ nígbà tó wà dé lẹ́ẹ̀kẹta ó tún dé sport yẹn bó ṣe kù sáátà tí ó dé sport ọwọ́ àrímá orí arákùnrin kan bẹ̀ tó gbé ní dání ẹ mà ṣeun ó ní bọ́bọ́ gbé ní dání ni mi ìfẹ́ kó tún ṣubú ní báyìí ni àkẹsẹ̀ ń gan táwa lẹ́yìn ní sàmàǹso ọwọ́ á sìn títí dí ẹnu ọ̀nà mọ́sálásí wọ́n á ní ọ̀yà ẹ̀jẹ̀ àwọn mọ́sálásí káàkiri ẹni pé pé òun kàn ní kó òun sìn ọdún báyìí òun ìkírun tó ẹ̀ kírun báwo ẹni òwúwọ́ ló mú sìn wá òun kírun tó òun tó ń wò yìí orúkọ òun ni ṣẹ̀tán ṣẹ̀tán ni ẹni orúkọ òun ni ṣẹ̀tán pé àkọ́kọ́ tó kọ́kọ́ ń bọ̀ tó fẹ́ lọ kírun àsùnbà òun wá wọlé ẹ̀dẹ́tọ̀ ọmọ gbà láàárọ̀ lọ́wọ́ òpé irọ́ òun ní gbà láàárọ̀ àtẹ̀lé òun wá náà bó ṣe gbé ọ ṣubú sọ́n bàtà wá ṣubú lulẹ̀ tó tún sáré padà lálẹ́ tó tún lọ chéèdì gbà ní sáájọ kí àsùnbà àtàárọ̀ yìí pé ọlọ́run sì gbogbo ẹ̀ṣẹ̀ eré tó ọ̀sẹ̀ ọlọ́run sì forí ẹ̀jẹ̀ ọ wá sí ìwúlé mọ̀. Allahu Akbar. nígbà tó tún padà bọ̀ lẹ́lẹ́kejì òun tún gbé ọ ṣubú lẹ́lẹ́kejì o torí ẹ̀ dákẹ́ o tún dúró ní pé àníṣe àsùnbà àtàárọ̀ àjọ kiri jẹ bẹ́ẹ̀ ni o tún wá gbé wò lẹ́lẹ́kejì o tún padà lọ́lé o tún bọ̀ ọlọ́run tó forí ẹ̀ṣẹ̀ torí tiẹ̀ ọlọ́run forí ẹ̀ṣẹ̀ jì ń tó ara àwọn èèyàn gbogbo àwọn aráàlú ọlọ́run forí jì wọ́n torí tiwọn nìkan pé ẹnìkan ló ní àníyàn dáadáa báyìí nígbà tó wá òun á gbé ọ̀bọ̀lọ̀ tó ṣubú lẹ́lẹ́kẹta bọ́ ọba tún ṣubú lẹ́lẹ́kẹta tó ń tún gbé ọ ṣubú báyà gbogbo ayé lọ́lọ́run forí jì nítorí tiẹ̀ nìkan ló fi wá bọ̀ gbé náà dání pé rán àwọn ò ní ṣubú mọ́ lélẹ̀ òun ìkírun tó ṣètánì lọ láàárọ̀ tó ọmọ gbà láàárọ̀ wọn fẹ́ kó orí gbà lẹ́nu ọmọ ìyá wa ẹ̀jẹ̀ múra sínú wa kókó wá sí wa lẹ́nu nìyẹn má fìlú ṣeré o má wà wá kú wa mọ́ tó bá ti ń kírun dáadáa o ti lágbára agbára mẹ́lẹ̀ abẹ́ ọlọ́wọ́ àdìgbà ńlá ọlọ́run kó fi kó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn bàtà ti ń kí ọlọ́run já lè múra sí i wọ́n tó ọmọ kírun ọlọ́wọ́ kírun rẹ bákan máa ń tó kọ́ lásẹ̀ o Abdullahi Ibrahim tó ń jẹ́ láì kírun yìí kò wúlò wàláhi lazim ibi tí fàyàbalẹ̀ wà ibi ìrún ni kékeré tí bá ń bẹ lọ́wọ́ rẹ yóò sì tó mọ́ wá kú wa mọ́ abẹ́bá tó ní wa ọlọ́run kó túbọ̀ fi ìrún kó fi rọ̀ wá lọ́rùn ọdún náà kó ẹ̀sìn Islam tó nípa onáni as-salat òun náà sì ní làtà fi mọ onígbàgbọ́ yàtọ̀ sí ẹni tí ò nígbàgbọ́ bọ́ọ̀ bá ti kírun ti dára ìgbàgbọ́ nìyẹn kọ́ ọ bá kírun ló fi jẹ́ nígbàgbọ́ ọlọ́mọsánná ìṣe ní ọ̀rọ̀ fún wa la ilaha illallah wa náà dáa ti ń ṣe àdéhùn tábí láàṣẹ náà ọlọ́mọdé ọkọlù wa la ilaha illallah ìsẹ̀mí ìgbésí ayé ọlọ́run kó gbé sínú ọ̀rọ̀ fún wa la ilaha illallah ọlọ́run tún ayé wa sí ọlọ́run tọ́nu wa sí ìlú wa Nàìjíríà ọlọ́run dákun bá wa tún ṣe la ilaha illallah ọlọ́run kó ní fọyà balẹ̀ ara mùsíbọ̀ onírànà tí ń bẹ nínú wa ọlọ́run mẹ́jọ ọkẹ́ wa ọlọ́run bá dá burú dúró ọlọ́mọdé á sìn àwọkọ̀ mẹ́jọ á sọkọ̀ àjẹ mẹ́jọ á sì jẹ mẹ́jọ á sì dúró la ilaha illallah àwọn ẹni bíi tí wọ́n ń ṣe fún àwọn èèyàn ọlọ́mọdé wọn lágbà lórí wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim allahumma rabbana taqabbal minna warhamna.
إنك أنت السميع الحليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم ربنا لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا مبتليا إلا عافيته، ولا عدوا إلا قسمته، ولا ميتا إلا رحمته، ولا مسافرا إلا رجعته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين الحمد لله رب العالمين. صلوا على نبينا صلى الله عليه وسلم.